A kú dédé ìwòyí. Mo kí wa nínú ilé aláyọ̀ yìí. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí, ojú náà mà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di o. Ìbànújẹ́ ó kéré, ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Aburú ò ní ṣẹlẹ̀ sí wa taya tọmọ tẹbí tará. Gbòrògbòdò ayé ò ní lù fún gbogbo wa jó. Kí wọ́n mú wá fún wa lónìí, mo mú oògùn awọ́rò wá. Ṣé rí awọ́rò yìí? Àìlò níbi ọjà kékeré. Tá bá fẹ́ mọ bó ṣe rí, ẹ jẹ́ ká lò ó ní ṣọ́ọ̀bù ńlá. A lè lo awọ́rò yìí, ẹ̀yin pásítọ̀ àbí àfáà ní babaláwo ní yín ni àbí oníṣègùn. Ẹ dákun, gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, bá mi share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Kò síbi tí a ti lè lo awọ́rò yìí. À ń lò ní ilé ìtura. Ilé ìtura à ń lò bẹ́ẹ̀. Báwo la ṣe máa ṣe? Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ̀yin tí ẹ ń wò mí, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ tí ẹ ń wò mí, ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́. Tí ẹ fi ń gbọ́ mi sí náà ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní jẹ́ ìpín yín, kò ní jẹ́ ìpín èmi náà. Àmọ́ ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé. Tó yẹ káwọn náà jẹ àǹfààní yìí. Ẹ má yẹ ká jẹ́ àdánìkànjẹ. Ẹ rí pé èmi ò di nǹkan yìí súnsúnsún. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tó ń di àwọn nǹkan yìí pamọ́. Ẹ jẹ́ ká fílẹ̀ fáwọn tó ní ìdí ẹ̀. Ẹ jẹ́ ká fílẹ̀ fáwọn tó ní ìdí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nínú ilé tó ń nídìí àwọn nǹkan yìí. Ẹ jẹ́ ká fílẹ̀ fún wọn. Kí la máa lọ wá fún awọ́rò? Awọ́rò yìí dájú o. Àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ẹ ká lọ wá àgùntàn. Àgùntàn. Bó ti yé yín, àgùntàn. Ó lè jẹ́ funfun, ó lè jẹ́ dúdú, ó lè jẹ́ pupa. Kó sá ti jẹ́ àgùntàn. A pa àgùntàn yìí ni. Lẹ́yìn náà ẹ ká lọ wá ìsasùn tó tóbi tí ó gba orí àgùntàn. Kó sọ ma àgùntàn o, àgùntàn tó ti bímọ rí dáadáa ni o. Àgùntàn tó ti bímọ dáadáa, ó ní ẹ jẹ́ ká lò ó. Ẹ má lo ọmọ àgùntàn o. Sàbólógún sì ni kò sá. Àgùntàn tó ti pamọ́ rí, tó ti bímọ rí dáadáa, ọ̀nà máa wá. Ṣàtìpá orí ẹ̀ la need. Ṣé yóò di àgùntàn tó kù, ara tó kù? Ẹ jẹ́ ká sún, ká sè, ká pín fáwọn èèyàn ní sàrá. A fi sàrá ni. Bá ti pa orí ẹ̀ nìkan la fẹ́. Ṣé rí ara tó kù yẹn? Sàrá la fi ṣe fún àwọn èèyàn. Ẹ gé kéékèèké, ẹ fi sàrá. Ẹ rí orí yẹn? Ẹ ká lọ wá oyin ògidì, a mọ̀ sí oyin ìgàn, àti ògéré epo. Báwo la ṣe máa ṣe? Iṣẹ́ tí mo fi kalẹ̀ yìí ó dájú o. Àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ẹ̀yin ilé ìjọsìn, ẹ lè lo iṣẹ́ yìí nínú ilé ìjọsìn. Èyíkéyìí ilé ìjọsìn. Torí àwọn mẹ́tẹ̀ẹ̀ta la jọ nílé ìjọsìn. Àwọn àfáà wọ́n nílé ìjọsìn. Àwọn Kìrìsìtẹ́nì wọ́n nílé ìjọsìn. Kódà àwọn ẹlẹ́sìn àbáláyé, àwọn náà níbi tí wọ́n ti ń jọ́sìn. Wọ́n ń gbọ́sẹ̀. Kò síbi tí a ti lè lo iṣẹ́ yìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló wúlò fún. Ṣé rí orí àgùntàn yìí? Òòjọ́ ni o. Àgùntàn òòjọ́ ni o. Tí a bá ti pa àgùntàn yẹn ní òòjọ́, ẹ fi sàrá. Òòjọ́ yẹn náà ni orí àgùntàn yóò wọlẹ̀. Tó bá di ọjọ́ kejì kò ní ṣiṣẹ́ o.
òòjọ́ la máa ń ṣe o. Ṣé a ti pa? A wá gbé orí àgùntàn yẹn, a gbé sínú ìsasùn tuntun, ìsasùn ọlọ́mọrí tí a ti gbé sí. Wọ́n ń pe kòkòrò kan ní èèrà aládì. Èèrà aládì yìí, a lọ síbi tó bá wà, a bù ú. Èèrà aládì, a bù sínú aṣọ funfun. Ó ti yé yín? A wá gbé sínú ìsasùn yìí. A gbé orí àgùntàn, a gbé sínú ìsasùn. Èèrà aládì àtorí àgùntàn inú ìsasùn. Ìsasùn tuntun ni o. A wá bu epo lé lórí tí yóò mú dáadáa àti oyin ìgàn. Epo àti oyin ìgàn. Oyin original ni, kò ń ṣe oyin ṣúgà o. Ṣá ti bù sí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bí tí ẹ ti mú owó náà, ẹ̀ ní mo nínú ìnira o. Aburú kéré tóbi kò ní jẹ́ pín yín, kò ní jẹ́ pín mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ẹ̀ fún mi ní data, ẹ̀yin tẹ́ ẹ̀ fún mi ní káàdì, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá. Bí tí ẹ ti mú owó náà, ìlọ́po oore Ọlọ́run á ṣe fún yín. Àdìpèlé ẹ̀san Ọlọ́run á ṣe fún yín. Ọlọ́run pa wọlá nínú oṣù tá a wà yìí. Ibi tọ́rọ̀ wa kù sí, Ọlọ́run á bá wa bíyà bùkátà wa. Ọlọ́run á bá wa gbọ́. Ọlọ́run ọba lọba tó máa ń báyàn gbé ẹrù. Ọlọ́run á bá wa gbé ẹrù wa tí ó di orí. Ẹ dákun bá mi subscribe, bá mi share program yìí, bá mi like ẹ̀. Ṣé a ti gbé epo sí? A ti bu oyin sí. Bá ti wá ṣe báyìí tán, kí ló tún kù? Ẹ ká mú òwú dúdú àti funfun ká fi dì í. Tó bá wù wá, a lè dì í. Tó bá wù wá, a lè má dì í. Tó bá yẹ kó bí tá à ń gbé lọ jìn, ẹ jẹ́ ká dì í. Ṣùgbọ́n má jẹ́ ká jẹ́ kí epo àti oyin yẹn kó máa dànù. Ó ti yé báyẹn. Ní tó ń dájú náà ni pé tá bá ti parí ẹ̀, ká ti gbé orí àgùntàn gbogbo ẹ̀, ká ti wọ́ èèrà aládì. Bí tá ti fẹ́ lò ó, ni ẹ jẹ́ ká ti ṣe. Bóyá ẹ jẹ́ ká gbẹ́lẹ̀ nínú ṣọ́ọ̀bù. Tẹ́ pé hòtẹ́ẹ̀lì la ti fẹ́ lò ó. Bí táwọn èèyàn máa ń gbà wọlé yẹn, bí entrance yẹn nínú ẹnu gate, ẹ gbẹ́lẹ̀. Ẹ gbé kòkò yìí sínú ẹ̀. Ẹ kó gbogbo èròjà sí. Ẹ gbé epo, ẹ bu oyin sí. Ẹ jẹ́ ká dé. Ẹ ṣàdúrà. Owó ńlá, kọ́sítọ́mà ńlá, wọ́n mọ̀ wá láti gúúsù, ìwọ̀ oòrùn ni, Yànmá ni, láti ibikíbi tí àwọn èèyàn gidi bá wà. Ó tọ̀ yín wá. Ó tọ̀ yín wá. Ó dájú o. Àmì Elédùmarè, ó dájú jùlọ. Ẹ dákun ẹ̀yin bàbá mi nínú ilé, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá àbíyè, ẹ̀yin babaláwo, àdáhunṣe, oníṣègùn, gbogbo yín pátápátá, ẹ dákun ẹ foríjì mí. Pẹ̀lú àwọn iṣẹ́ tí mò ń fi kalẹ̀ yìí. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá pè mí, ẹlòmíì ń bú mi. Wọ́n láwọn iṣẹ́ tí mò ń fi kalẹ̀ yìí pé kò yẹ kí n fi kalẹ̀. Ẹ má bínú. Àmọ́ ọ̀nà tí èmi ń tọ̀ ni mò ń tọ̀. Bẹ́ẹ̀ ni ti yé yín. Torí kò sí nǹkan tí a rí bí ká máa di nǹkan sún. Torí pé àgbà tí kú lè dé, Ọlọ́run ní fi kú tó yáwọ́ pa wá báyìí. Àwọn tó bá ní ìdí nǹkan yìí, ẹ jẹ́ ká fílẹ̀ fún wọn ká ṣe é. Àwọn tẹ̀lé ṣe fúnra yín láwọn nǹkan tí mò ń júwe yìí. Àwọn tẹ̀lé ṣe fúnra yín ni. Orí àgùntàn òòjọ́ ni o. A pa àgùntàn yẹn, a wá pín ẹran sí sàrà. A ní jù báyìí lọ lórí ètò àṣírí eléwé àti bàbá wa. Orúkọ mi ò yí padà, orúkọ mi máa yín àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ní tí mi ò tíì sọ, ó pọ̀ ju èyí tí mo ti sọ lọ. Kẹ́ lè ránṣẹ́ yìí lọ́wọ́, bá mi subscribe, bá mi share program yìí. Ẹ like nǹkan tí ò bá yín, ẹ béèrè lórí ẹ̀. Màá ṣàlàyé fún yín lọ́pọ̀lọpọ̀. Ire o. Ó dìgbà kan náà.